nígbà tí wọ́n débẹ̀ yẹn ṣe bí wọ́n ti arrange àga síbẹ̀, wọ́n dẹ̀ pé Ọọ̀ni pé kó máa bọ̀ lórí àpèrè ńlá, àga tó ga jù lọ ń bẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbo ọba. Ó lọ síbẹ̀, brọ́dà mi ti ń jẹ́ Ọwádé, àwọn náà dẹ̀ lọ jókòó sí ibi tí wọ́n kọ orúkọ wọn sí láàrin àwọn Mọ́lá Àtẹmẹsẹ̀ àtàwọn tí wọ́n jọ wà ń bẹ̀, wọ́n dẹ̀ jókòó síbẹ̀. But mo wá gbọ́ pé nìkan náà tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá, allegedly ni o, mi ò sínú họ́ọ̀lù tá a mú wa o. Wọ́n wá sọ fún Aláàfin pé kó yarí fún wọn, kó lọ sórí òkè yẹn, kó lọ jókòó sága tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni, because Ọọ̀ni number 1 o number 2 ìwọ gan number 1, Ọọ̀ni number 2. Lóyìn Aláàfin wa ní kò need, ẹ jẹ́ ká parí meeting, a máa yanjú ẹ̀. Ṣùgbọ́n mo wò pé fídíò tẹ́ wò yẹn, mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ kí a jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí. Tá bá wá gbọ́ tán, màá wá mú èrò àti òye àwọn èèyàn, màá mú wá fún yín. Ohun tí fídíò yẹn ń jẹ́ ká mọ̀, ó ní tó ṣẹlẹ̀ ní ìlú Èkó lọ́jọ́ tí ìpàdé àwọn lọ́balọ́ba wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ní ìlú Èkó, tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà tí wọ́n fi wà ní iwájú lórí high table, tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí àwọn fi wà ní floor. Látìgbà yẹn ni oríṣiríṣi ọ̀rọ̀ ìwòye ló ti ń wáyé lórí rẹ̀. Ṣùgbọ́n tí ò tí ì jẹ́ kí n sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ yẹn, ó ní wípé mo rí fídíò tí kábíyèsí ti dúró tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà táwọn ti jókòó ní orí high table níwájú. Mo sì rí fídíò tí kábíyèsí Aláàfin Ọ̀yọ́ táwọn ti jókòó ní floor, níbi tí àwọn èrò yòókù tí wọ́n jókòó sí lọ́wọ́ iwájú. Ṣùgbọ́n later mo tún wá padà rí fídíò kan tí the same event tí kábíyèsí Ọọ̀ni àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n jọ jókòó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn kò yé mi dáadáa, ló jẹ́ kí n mute, mi ò jẹ́ kí n sọ nǹkan kan ní orí rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo wá rí fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí, tẹ́ ẹ gbọ́ dẹ̀ bẹ̀rẹ̀ yẹn, nígbà tí mo wá rí fídíò yẹn, mo wá ní mo gbọ́dọ̀ mú wá fún yín kí ẹ̀yin náà gbọ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Ẹ jẹ́ ká gbọ́. Aláròyé làwa, àá jẹ́ kán mọ̀ bí bó ṣe lọ. I was in Lagos, so mo dẹ̀ gbọ́, mo dẹ̀ lọ. Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀, inú mi dùn wípé kálukú mọ wéètì ẹ̀, àtàláàfin àtolúwo, kálukú mọ kíláàsì tí wọ́n bìlọ́ǹgì sí. Tí láwa ò lè ṣe ká má mẹ́nu bà á ọ̀ǹtì tí wọ́n bá forí fó lórí látó máa sinmi láti máa fi àkàwé han àwọn èèyàn wa. Nígbà tí wọ́n débẹ̀ yẹn lánàá, ṣe bí wọ́n ti arrange àga síbẹ̀, wọ́n dẹ̀ pé Ọọ̀ni pé kó máa bọ̀ lórí àpèrè ńlá, àga tó ga jù lọ ń bẹ̀ gẹ́gẹ́ bí alága gbogbo ọba. Ó lọ síbẹ̀, brọ́dà mi ti ń jẹ́ Ọwádé, àwọn náà dẹ̀ lọ jókòó sí ibi tí wọ́n kọ orúkọ wọn sí láàrin àwọn Mọ́lá Àtẹmẹsẹ̀ àtàwọn tí wọ́n jọ wà ń bẹ̀, wọ́n dẹ̀ jókòó síbẹ̀. But mo wá gbọ́ pé nìkan náà tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ wá, allegedly ni o, mi ò sínú họ́ọ̀lù tá a mú wa o. Wọ́n wá sọ fún Aláàfin pé kó yarí fún wọn, kó lọ sórí òkè yẹn, kó lọ jókòó sága tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni, because Ọọ̀ni number 1 o number 2 ìwọ gan number 1, Ọọ̀ni number 2. Lóyìn Aláàfin wa ní kò need, ẹ jẹ́ ká parí meeting, a máa yanjú ẹ̀. Ṣùgbọ́n mo wò pé tí Aláàfin bá make move yẹn, tó ráwọn náà títí tí wọ́n fi ń sọ ní number 1 sí Ọọ̀ni, so wọ́n tún wá gbé kinní yẹn wá sí meeting.
láti wá sọ igbókè pé kò yẹ k'Aláàfin gbà fún wọn pé kó jẹ́ kí Ọọ̀ni ló máa wà lórí high table. Kódà bògágá mo ṣe ń gbọ́ allegedly náà ni o, bí mo ṣe ń gbọ́ mi ò sí ń bẹ̀ o, wọ́n ní wọ́n ti gbé Tinubu lọ sí court torí pé ó fi Ọọ̀ni ṣe number 1, ó fi Aláàfin sílẹ̀. Àbọ̀tẹ́ àti ìmọ̀gbà tó máa bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ yẹn o, bóyá ó sì máa wáyé. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó ń ti Aláàfin wọn ò títí débi pé kó lọ síbi tí Ọọ̀ni àti Sanwó-Olú wà, àtọba Haúsá àtọba Ìgbò. A ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí àmọ́ tí bàbá dé lánàá yẹn kó má di pé instead kan gba ààfin Ọ̀yọ́ lọ kó má wàá gba Kirikiri lọ. But a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bomi paná àárín yẹn. Tó bá dẹ̀ rántí nígbà tí Gbinedọ̀ ń ṣe birthday, sọ pé Aláàfin wa brother wa dé, wọ́n lọ sọ́hùn. At the end of the gbà tó ń débẹ̀, ẹni tó lọ represent Olúṣọ̀yà, ìkan náà àwọn ọba tó wà lábẹ́ Ọọ̀ni, Olúṣọ̀yà ló lọ represent Ọọ̀ni. Nígbà tó ń lọ, ọba 50 ọba ló tẹ̀lé lọ sí ìlú Benin níbi tí Ìgbìnẹ̀dọ̀ ti ń ṣe birthday. Aláàfin àwọn náà dá lọ pẹ̀lú àwọn ẹmẹsẹ̀ àtàwọn olóyè wọn láàfin, wọ́n jọ lọ, àwọn náà débẹ̀. Ṣùgbọ́n tó wá fọ́nì ni pé sí àwọn ni pé ẹni tó wá represent Ọọ̀ni of Ifẹ̀ ni wọ́n kọ́kọ́ dárúkọ, ni wọ́n kọ́kọ́ appreciate, torí pé ṣọ̀pẹ́ tó lọ represent kábíyèsí Ọọ̀ni lòun náà at that particular occasion. So lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ introduce kábíyèsí Aláàfin of Ọ̀yọ́ Aláyélúwà ikú bàbá Yèyé Ọ̀wọ́adé, bóyá the second mi mọ́ ibi táwọn bí lọ́hùn sí. Now ńgbà tí celebrant gan fẹ́ wọ chọ́ọ̀chì, Jesus Christ, ó mú mi lótùtù. Ìgbà tí Ìgbìnẹ̀dọ̀ gan tó ń ṣe nǹkan tó fẹ́ wọlé wá jókòó, wọ́n wá sáré bá Aláàfin pé kó dìde láàyè ibi tó wà. Àwọn náà wá kágbádá mọ́ra, wọ́n wá kọjá sí ẹ̀gbẹ́ lọ́hùn. Mi ò dẹ̀ rí ibi tí Ìgbìnẹ̀dọ̀ ti bọ̀ wọ́n lọ́wọ́ tàbí tó họ́ọ̀gì ẹ̀ tàbí tó kí tàbí tó bá sọ̀rọ̀. Ẹ lọ wo fídíò yẹn dáadáa, àpẹẹrẹ bí ìgbà wípé kò pè wọ́n, àwọn kan wo ti pé àwọn l'Aláàfin àwọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ, àwọn náà gbọ́dọ̀ trend, bóyá làwọn náà fi wá sí òkèṣẹ́ Ìgbìnẹ̀dọ̀. Torí tó bá pè Ìgbìnẹ̀dọ̀ ló invite wọn, odidi ọba, ó yẹ kán tiẹ̀ bọ́ họ́ọ̀gì ara wọn, ó yẹ kán lè bọ́ra wọn lọ́wọ́, ó yẹ kán rẹ́rìn síra wọn, ó yẹ kán fetí kóra wọn létí. Bọ́ọ̀tì ẹ̀ ti ṣe yẹn ń ta tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé according to that occasion bó ṣe rí nínú fídíò yìí, ẹ ti rí wípé Aláàfin àti Ìgbìnẹ̀dọ̀ gan wọn tí ìpàdé kó tó di pé church service bẹ̀rẹ̀. So inú church yẹn náà ni wọ́n ti mọ̀ pé wọ́n ti jọ dé. Ṣùgbọ́n mo mọ̀ pé tó wáyé pé òde tó ń invite èèyàn sí ni, káràmáìsìkì yẹn, kàrámù yẹn á pọ̀ tí Ìgbìnẹ̀dọ̀ ìbá ṣe. But bọ̀dá kínní tí wọ́n ti ń jẹ́ Abdulrasheed, ìyẹn Olúwo of Ìwó, àti mi rò pọ́n jẹ́ káwọn jókòó sí láì tí Aláàfin wà ní Èkó. Àwọn tó tún wá lọ jókòó sí ìbẹ̀rù kẹta kọ́nà wà. Ẹ̀yìn lẹ́yìn lọ́hùn bí tí àwọn ẹmẹsẹ̀ kábíyèsí Ọọ̀ni jókòó sí, ibẹ̀ làwọn jókòó àti ẹ̀rí àárí wọn. Bọ̀ bí n pàwọ́ wà ń bẹ, amọ̀gbà tán wọlé pẹ̀lú agbádá wọn. But ibi tán wá jókòó sí, ìgbà tí meeting parí la ṣẹ̀ṣẹ̀ wá rí dáadáa pé bàbá Olúwo náà, àwọn náà wá sí ìpàdé àjọṣe gbogbo ẹgbẹ́ ọba nílẹ̀ Nàìjíríà. Well, a ti dúpẹ́, ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yóò ti fi hàn wípé Ọọ̀ni làgbà. So kò yẹ ká tún ṣẹ̀ṣẹ̀ máa tún kéwì lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa kọ ìtàn lórí ẹ̀, kò yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa announce lórí rédíò, kò yẹ ká kọ̀wé sí ẹni ọba nílẹ̀ Yorùbá. Pàápàá àwọn tí wọ́n stubborn nínú wọn tó ń ṣagídí, tí wọ́n ń ṣe bíi fáànù Ìgbò àtijọ́, àwọn fáànù 40 náírà bí nǹkan là ń rà ń gbà yẹn, tí ọmọ gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀, irú àwọn yẹn, irú àwọn ọba bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wọn ara wọn, àwọn ọba tí ò ní géèjì, tí wọ́n ní position, a ṣẹ̀ṣẹ̀ ní láti tuntun máa sọ fún wọn mọ́ wípé
Ọọ̀ni o ipò tó wà ní gbogbo ayé ti rí lókè téńté. Ọọ̀ni rìṣà ni wọ́n pè é. Gbogbo ọba ni wọ́n máa ń pè ní gbákejì òrìṣà. Wọ́n á ní aláṣẹ gbákejì òrìṣà. Ọọ̀ni ò ń ṣe gbákejì òrìṣà torí gbákejì ọọ̀ni làwọn. Ọọ̀ni gangan lòrìṣà ni wọ́n ń ṣe ń pe òun pé ọọ̀ni rìṣà. So gbogbo ọba tó kù ibi tó yẹ kó yé ti yé àwọn tó yé òye nìyẹn pé àwọn ọba tó kù tán bá dárúkọ wọn tán wọ́n á ní igbákejì òrìṣà. Òrìṣà gangan níta ni Ọọ̀ni kí òkè làwọn á gírù fún. Mo dẹ̀ ti sọ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta pé irú Aláàfin sìn àbólúwo tán bá ti gbà táwọn aráàlú wọn bá wọn sọ̀rọ̀ tán bá ti gbà iyì tí wọ́n ní tàbí táwọn baba ńlá wọn ti ní lọ́jọ́ sí á padà sórí àwọn náà wá níyì padà gẹ́gẹ́ bí àwọn Aláàfin tó ti lọ gẹ́gẹ́ bí àwọn Olúwo tó ti lọ. Nípa bẹ́ẹ̀ wọ́n á gbé ìgbésẹ̀ bíi ti Sunday Ìgbòho. Sunday Ìgbòho gbé ìgbésẹ̀ ó rójú rere ènìyàn ó rójú rere Ọlọ́run ó rí àánú gbà lọ́dọ̀ Ọọ̀ni rìṣà ó sì ráàánú gbà gbogbo ilẹ̀ Yorùbá. Táwọn náà bá pa kítí mọ́ra tí wọ́n pàtìjú tì bọ́ọ̀ tẹ̀ lè perú wa àwọn tán lè pé náà wà tá líìdì wọn lọ sọ́dọ̀ kábíyèsí tá dẹ̀ fẹnu gbolẹ̀ tá dẹ̀ bẹ̀bẹ̀ tá ṣàlàyé tá sọ̀rọ̀ Ọọ̀ni àfàmọ́ra òun náà dọ́mú Oòduà nìyẹn tó Oòduà ń tọ́jú. Irú òde tí Ọọ̀ni of Ifẹ̀ ń lọ yìí ṣe ló yẹ kó máa wẹ̀yìn kó máa rí Aláàfin bí òtí Olúwo tiẹ̀ jìnnà sáwọn yẹn àwọn tiẹ̀ nídìí àti máa rólúwo ń tiẹ̀. But irú Aláàfin yẹn ṣe ló yẹ kó dì mọ́ aṣọ kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ ó yẹ pé ibi tán bá ti rí kán pè wọ́n ní Táyé Kẹ́hìndé gan kò léèwọ̀ torí tọ́mọ bá dá sí bàbá ẹ̀ ń gbà míì ọ̀rẹ́ bàbá ló máa ń jẹ́. So tó bá rí bẹ́ẹ̀ náà lè jàǹfààní irú eléyìí tó wá pírẹsidẹ́ǹtì lọ tó k'Aláàfin wá pírẹsidẹ́ǹtì lọ Ọọ̀ni náà wà ń bẹ̀. Àmọ́ bóyá pàdé kan náà ni wọ́n lọ ṣe ń bẹ̀. Ọọ̀ni wà ń bẹ̀ Aláàfin wà ń bẹ̀. Nígbà tí Bọ́lá Tinubu máa jáde láti inú ilé ó nawọ́ sí Aláàfin ni. Aláàfin sọ ọwọ́ méjèèjì l'Aláàfin fi gba ọwọ́ kan ti pírẹsidẹ́ǹtì. Nígbà tó déwájú Ọọ̀ni ó dọ̀bálẹ̀ ni ṣe b'Aláàfin wà ń bẹ̀. Ó ń di instances mẹ́ta tá à ń sọ fún yín sìn ṣe b'Aláàfin wà ń bẹ̀ níbi tí gbọ́n ti dìde t'Ọọ̀ni ò dẹ̀ dìde tó dẹ̀ nawọ́ sí Aláàfin t'Aláàfin fọwọ́ méjì gba ọwọ́ president. The same president Bọ́lá Tinubu ńgbà tó máa déwájú Ọọ̀ni orí ìjókòó l'Ọọ̀ni wà ṣe ló dọ̀bálẹ̀ f'Ọọ̀ni. So kí wàá ń bo kí ni àwọn nǹkan àpẹẹrẹ wo la tún fẹ́ ṣe láti fi Ọọ̀ni hàn gẹ́gẹ́ bí àgbà Aláàfin gẹ́gẹ́ bí bàbá sí Aláàfin gẹ́gẹ́ bí bàbá sí Aláàfin. So nǹkan tó kàn wà ń bẹ̀ tó lè tí èmi fẹ́ k'Aláàfin ṣe kán jọ kán pàkítí kán pàtìjú mọ́ra kán arrange kán wá àwọn èèyàn tó lè lọ bá wọn ṣáájú kó mú wọn lọ síwájú kábíyèsí kán dọ̀bálẹ̀ kán fẹnu gbolẹ̀ kán kí Ọọ̀ni mo jẹ́rìí Ọọ̀ni gá gbé dìde rob tẹ̀ lè dì mọ́ra Ọọ̀ni á gbé dìde á bọ̀ lọ́wọ́ á tẹríba á fọwọ́ méjì gbà bíi ti kábíyèsí ọba Lámìdí tán dolóògbé Aláàfin àná. So nǹkan tèmi rí tó lè wà ń bẹ̀ ni ẹ̀kọ́ ti fojú mímu hàn àlá sì ti fojú oko ọ̀lẹ hàn gbogbo ẹ̀ ti clear báyìí so kò nídìí pé a tún ń jà a bá ń lọ sí ilé ẹjọ́ mọ́. Gẹ́gẹ́ bí àlàyé tí bàbá ológun dúdú Fúnni Ológun Dúdú tí wọ́n mú wá òun náà lẹ ti gbọ́ yẹn. Ẹ wá jẹ́ ká wo comment ìwòye àríwísí àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí bàbá Fúnni Ológun Dúdú tí wọ́n sọ yìí kí làwọn èèyàn wí kí làwọn èèyàn sọ ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ gbọ́. Wọ́n ní eléyìí tí ẹ ṣe yìí kò dáa ṣe bí àgbàlagbà ni a pè yín ṣe bí iṣẹ́ ọwọ́ bàbá Ológun Dúdú ni wọ́n ń ṣe. Ohun tó ṣe yín lójú tí ojú fi relé òun náà ni ẹ tún ń bá bọ̀ yìí.
Kamal Ọláyọdé àwọn ní ṣebí ẹ ti ṣi bí ẹni pé ẹ ti ṣi oògùn lò tí wọ́n ní kẹ́ máa lò ní 2 láàárọ̀ 2 lálẹ́ 2 lọ́sàn-án 2 ní alẹ́ òní ẹ ti wá sílò yìí ló jẹ́ kó máa dà yín láàmú. Dàyà Múmìn àwọn ní ṣebí iṣẹ́ ọwọ́ bàbá ológun dúdú ni wọ́n ń ṣe. Ọlábímpé Ìdòwú àwọn ní ọba ju ọba lọ, Ọọ̀ni ni olórí aládé nílẹ̀ Yorùbá. Ọlájùmọ̀kẹ́ Ìdòwú àwọn ní Ọọ̀nirìṣà is the #1 traditional rulers in Nigeria. No controversy in that. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí a mú wá fún yín yẹn. Kí ni ìwòye tiyín? Kí ni èrò tiyín lórí eléyìí? Ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí.